Tafa Sego olórin Fuji Sule Alao Malaika máa ti wá fún Alhaji Tafa Sego ní full support báyìí o lẹ́yìn gbogbo wàhálà ọ̀rọ̀ state chairman àwọn ọmọ onímọ́tò lẹ́kọ̀ọ́ ìyẹn ti NURTW tó ṣẹlẹ̀ láàrin MC Oluomo àti Tafa Sego. Ìṣẹ́kù mọ̀ pé ẹni tó bá wà lójú ọpọ́n náà ni àwọn èèyàn máa ń rí tí wọ́n sì máa ń fẹ́ bá lọ. Bó ṣe apply sí àwọn olórin náà ló ṣe apply sí àwọn tó ń tẹ̀lé àwọn ọ̀gá tó jẹ́ ọ̀gá nínú ẹgbẹ́ NURTW. Bó tiẹ̀ jẹ́ pé Sule Alao Malaika ti kọrin kí MC Oluomo rí dáadáa, ṣùgbọ́n ẹni tó bá mówó jáde lásìkò yìí tó mọbi tó wó wà gangan tó máa pàpà mówó gidi jáde tó wà lójú ọpọ́n, òun náà ni àwọn olórin máa ń tẹ̀lé. Ṣé rántí pé àwọn ènìyàn bú Koko Zaria ńgbà yẹn ńgbà tó ń fọwọ́ Sego sókè gẹ́gẹ́ bíi chairman tí àwọn èèyàn ń pè ní ọ̀dàlẹ̀ ní kinní kan ní nítorí wọ́n gbàgbọ́ pé ọ̀dàlẹ̀ ni àti pé kò yẹ kó máa yin Tafa Sego kó máa fọwọ́ ẹ̀ sókè bó ṣe ń yìn yẹn pẹ̀lú gbogbo ìbáṣepọ̀ tó ti ní pẹ̀lú MC Oluomo. Àwọn kan ní kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ o since tó jẹ́ pé ọ̀gá tuntun ni Tafa Sego jẹ́ àti pé tí ó bá fẹ́ gbádùn ọ̀gá tuntun tó ṣẹ̀ṣẹ̀ ní ó di dandan kó ṣàpọ́nlé ẹ̀ pé gbogbo èyí tó ṣe fún Tafa Sego yẹn pé yẹn ò túmọ̀ sí pọ́dàlẹ̀ ni àbí kí ni ẹ̀ṣẹ̀ tó wà ńbẹ̀ pé ọ̀gá tuntun wọlé èèyàn dẹ̀ fà lọ́wọ́ sókè èèyàn pọ́nlé èèyàn ṣàpọ́nlé ẹ̀ kó má bàa dàbí ẹni pé ọ̀tá ló jẹ́ fún Tafa Sego. Same thing náà ló máa apply sí gbogbo àwọn tí wọ́n bá move láti káàmpù kan sí kejì, bẹ́ẹ̀ náà ló ṣe apply sí olórin. Ẹni tó bá gbówó wá lolórin máa kí o. Welcome to CrossBlog XTV. Remember to like, share and follow us. Nínú àwọn fọ́nrán tẹ̀ ń wò yìí náà ni a ti rí Sam Larry. Tẹ́ bá rántí Sam Larry dáadáa pẹ̀lú Naira Marley. Sam Larry lẹ́rí tó tẹ̀lé Tafa Sego. Àwọn fọ́nrán kan wà tí ẹ ti máa rí Sam Larry tẹ́lẹ̀, òun náà lẹ tún rí. Tó túmọ̀ sí pé àtòun àti Tafa Sego wọ́n ní ìbáṣepọ̀ tó dán mọ́rán. Bẹ́ẹ̀ náà láti rí nínú àwọn fọ́nrán kan sẹ́yìn níbi tó ti ń tẹ̀lé Tafa Sego. Ibi tí ọ̀rọ̀ wá dé dúró báyìí ni pé àwọn kan tiẹ̀ gbàgbọ́ pé lẹ́yìn ìgbà tí Sam Larry àti Naira Marley tán ti bọ́ kúrò nínú wàhálà ọ̀rọ̀ ikú tó pa Mohbad pé ó yẹ kí wọ́n tiẹ̀ farapamọ́ díẹ̀ kan tiẹ̀ tó jáde. Àmọ́ oríṣiríṣi fọ́nrán náà láti rí níbi tí wọ́n ti ń gbìyànjú láti ṣe nǹkan táwọn olóyìnbó máa ń pè ní public relations tó dẹ̀ ti wá di pé wọ́n ti ń tẹ̀síwájú pàápàá Sam Larry tí ẹ̀ ń rí nínú fọ́nrán. Àmọ́ ẹ jẹ́ ká wo bí Sule Alao bó ṣe ń kí Tafa Sego ní mẹ́sàn-án mẹ́wàá. Ẹ já gbọ́ orin lẹ́nu Sule Alao Malaika. Tafa Sego, state chairman NURTW, coming chairman Verity Sule Alao Malaika kí mẹ́sàn-án mẹ́wàá.
Tafa Sego, State Chairman, NURTW, Coming Chairman, Charity, Sule Alao Malaika ń pè mẹ́sàn-án mẹ́wàá. tó ẹ̀yin èèyàn wa ẹ drop comment yín, remember to like, share and follow us. Thanks for watching.